Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò mí, tẹ̀dẹ̀ tí ń gbọ́ mi. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi ò ní di. Orúkọ tèmi ni Dáre Adésopé tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed. Tí mo dẹ̀ jẹ́ ambassador fún gbogbo OPC lápapọ̀ jákèjádò gbogbo àgbáyé. Táwọn olólùfẹ́ mi dẹ̀ máa ń pè mí ní ìmọ́lẹ̀ Oòduà, Oòduà gbé gbogbo wa. Mo ka news ní mi ò wò, mo ka ìròyìn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Òun ló jẹ́ kí n wá pé ó yẹ kí n sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo fẹ́ bẹ̀ gbogbo àwa tá à ń dá sí ọ̀rọ̀ yẹn ni. Àwa Yorùbá la máa ń pa òwe wípé ìjà tí a bá lè parí kò dá ká fi kún ìjà náà. Àwọn orí adé wa ọ̀dẹ̀ kì í ṣe ẹnikẹ́ni tí a lè máa yájú sí. Ọ̀rọ̀ àwọn orí adé bí ọ̀rọ̀ àwọn olóṣèlú náà ni. Tán bá parí ẹ̀ tán, ẹ̀yin tẹ́ ń dá sí yẹn orí yín náà máa fi fọ́ àgbọ̀n. Òun ló fi yẹ kó oníkálùkù ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá dẹ̀ ṣe gbé igbá wa nílẹ̀ Yorùbá, òun náà ṣe máa bá wa gbé. Àwọn lọ́balọ́ba ní ìhà ọ̀dọ̀ tiwa ní South, àwa Igbo, Rivers, Yorùbá gbogbo wọn lápapọ̀. Wọ́n máa ń ní àjọṣepọ̀, wọ́n ní ìgbìmọ̀ tó ń dà wọ́n pọ̀. Mo wá kà nínú fọ́nrán yẹn tí kan nú àwọn ọba wọn nílẹ̀ Igbo tó ní ọba tiwa pé kò lè jẹ́ olórí àwọn níbẹ̀ yẹn nítorí pé ààrẹ ọ̀dọ̀ wa ni ààrẹ ti wá. Ẹ jẹ́ kí n tuntun sọ. Àwọn lọ́balọ́ba níyà ọ̀dọ̀ tiwa ń bí ní South, ṣe mọ̀ pé àwọn Northern part ní tiwọn, àwa náà ní tiwa níbí. Àwọn ìgbìmọ̀ àwọn ọba yẹn pa àwọn ọba Igbo, àwọn ọba ìjọ, àwọn ọba Yorùbá gbogbo wa, ó pa gbogbo wa pọ̀ tọ́jọ́ máa ń ṣe. Ìkànnú àwọn ọba yẹn wá ń sọ pé Ọ̀ọ̀ni tó jẹ́ ọba tiwa nílẹ̀ Yorùbá ń bí pé kò lè jẹ́ olórí àwọn nítorí pé ààrẹ orílẹ̀-èdè ọ̀dọ̀ wa ni ààrẹ ti wá. Mo wá wò wípé èwo ló lè sọrú ẹ̀ fún Sultan ní gbogbo ìgbà tí àwọn ẹ̀yà wọn ń ṣe ààrẹ lórílẹ̀-èdè wa pé Sultan ò lè jẹ́ olórí àwọn o. Àwọn Haúsá yẹn wọn ń ṣe nǹkan kan náà. Àwọn Benue yàtọ̀, àwọn Plateau yàtọ̀, a ní Kogi, a ní Kwara náà láàrin wọn bẹ̀. Èwo nú wọn ló gbójú gbóyà tó lè sọ pé òkè ìgbà tí Buhari ń ṣèjọba o, Buhari ló ń ṣèjọba o, Sultan ò lè jẹ́ olórí àwọn. Nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ yìí jáde ni pé a ti jẹ́ kí ògiri wa lanu, aláǹgbádẹ̀ ti wọnú ẹ̀. Gbogbo nǹkan tá rò pé à ń sọ lórí ayélujára, tá rò pé bóyá èdè wa náà la fi ń sọ, bóyá kò wọ̀n sí wọn, bóyá wọn ò gbọ́. Òun ló fi jẹ́ pé nǹkan tá bá ń fẹ́ sọ sórí ayélujára ó yẹ ká máa ṣọ́ sọ. Ó yẹ ká máa rò pé tí etí mi bá gbọ́ ọ̀rọ̀ yìí, kí ni pati kíní yẹn máa ní nínú ayé àwa tá jẹ́ ọmọ Káàárọ̀ Oòjíire. Gbogbo àwọn tó jẹ́ pé a máa mú ọba lágbájá, a máa sọ̀rọ̀ sí torí pé ọba ti bí la nífẹ̀ẹ́ sí. A mú ọba tọ̀hún, a sọ̀rọ̀ sí torí pé ọba tọ̀hún la nífẹ̀ẹ́ sí. Tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, ìjà lọ́balọ́ba ò kan èèyàn kankan, wọ́n á yanjú ẹ̀ láàrin ara wọn táwọn kò bá tó. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá sínsìn, rí nǹkan kan parí nù, lè parí ẹ̀ fún wọn. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn, bá sọ di ọ̀túnla mẹ́jọ kò ní nǹkan kan tó fẹ́ ṣe lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn. Tó bá tó àkókò àti parí ẹ̀, àwọn tó tún ga jù wọ́n lọ wọ́n lè bá wọn sọ̀rọ̀ tán máa gbọ́, wọ́n á pè wọ́n, wọ́n á dẹ̀ yanjú ẹ̀ fún wọn. Kí wá ní títí wa? Táwa ń wó àwọn orí adé wa tá à ń wọ́ wọn lẹ̀. Òun ló fà á tí kan nú wọn tó gbójú tó gbóyà tó fi sọ nǹkan tó sọ yẹn. Kò ń ṣẹjọ́ wọn, ẹjọ́ tiwa ni. Nílẹ̀ Yorùbá, ọmọlúàbí la mọ̀ wá sí. Ọ̀túnmọ̀ ọmọlúàbí náà ni pé ká ní ìtẹríba, ká bọ̀wọ̀ fún àwọn aṣíwájú wa. A lè máa sọ̀rọ̀ sí àwọn aṣíwájú wa ṣàkàṣàkà pàápàá orí adé.
ẹ mọ nǹkan tá máa ń pe àwọn orí adé nílẹ̀ Yorùbá ni igbákejì òrìṣà, igbákejì Olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀, pé lẹ́yìn Olódùmarè nílẹ̀ Yorùbá àwọn ló tún kàn. Ètò ìṣèjọba tadẹ̀ ń lò kó tó di pé àwọn olóyìnbó dé, àwọn amúnisìn dé, ohun gangan nìyẹn. Ìlú dẹ̀ ń tù, ìlú ń bà, à ń rí gbogbo nǹkan ṣe nírọ̀rùn, gbogbo ẹ̀ ń lọ ní mẹ̀lọmẹ̀lọ káwọn olóyìnbó tó gbé tiwọn dé. So nínú gbogbo nǹkan kí nǹkan tá bá ń ṣe, ìwà ọmọlúàbí yẹn a gbọ́dọ̀ jẹ́ kó máa jẹ jáde. Ó mú mi rántí ìtàn kan, àti ìgbà yẹn, ìjọ yẹn lèmi àti Alhaji Kọ́lá Olóòtú la fojú kanra. Láti ẹ̀yìn ìjọ yẹn àdẹ̀ tí ìfojú kanra mọ́, mo kàn máa ń wo program wọn ni. Wọ́n invite wa sí Malaysia, àwọn Yorùbá community ní Malaysia, wọ́n máa ń jẹ olórí wọn yẹn, ọba náà náà máa ń pè, bí ọba ló ṣe máa ń jẹ́. So wọ́n á invite wa pé ká bá wọn ṣe ètò yẹn. Èmi, Alhaji Kọ́lá Olóòtú àti ìkànnà àwọn àfáà Ìlọrin, mi ò ní dárúkọ àfáà yẹn torí ó lè má fẹ́ kí n dárúkọ òun, ìkànnà àwọn àfáà tó lórúkọ ní Ìlọrin, àwa mẹ́ta yẹn náà pè láti Nàìjíríà tá lọ bá wọn ṣe ètò yẹn. Ìgbà yẹn mo ẹ̀ṣẹ̀ di ààrẹ ni, gbogbo ìgbà yẹn kò síbi tí wọ́n ti kí ń gbórúkọ Kọ́lá Olóòtú, Kọ́lá Olóòtú, Kọ́lá Olóòtú. Alhaji Kọ́lá ti wà ń gbòòrò ti pẹ́, ṣùgbọ́n nígbà tá a débi ètò yẹn, ṣe mọ̀ pọ́n pé ẹgbẹ́ tèmi náà ń ṣe àṣà àti ìṣe ni mo gbé dání, kí ẹ̀yà wa má bàjẹ́, kéde wa má parun, kí ààbò tó péye kó lè wà nílẹ̀ wa. Wọ́n ṣe gbogbo ètò yẹn, àfáà yẹn sọ̀rọ̀, Alhaji gbà tó dìgbà tó fẹ́ gbé adé lé ọba yẹn lórí, Alhaji ní èmi ni kí n wá gbé adé lé lórí. Ìwọ ọmọlúàbí nìyẹn, ṣáláàjì ò jù mí lọ ni? Àwọn tó wà ń bẹ̀ gan mọ Alhaji ju èmi lọ, ṣùgbọ́n wọ́n kàn wò pé ẹgbẹ́ tí mò ń ṣe olórí lórí yẹn, ara nǹkan tó jọmọ́ tá à ń polongo òun náà lélẹ̀, pé so èmi ni kí n wá ṣe. That was 2017 nígbà tí mò ń sọ ẹ̀ ní Malaysia. So mo dẹ̀ gba kíní yẹn, mo ṣiṣẹ́ yẹn, mo dẹ̀ ń jẹ́ kó yé ọba yẹn wípé ọba níbí ni o, kò ń ṣe ọba ní ìlú Nàìjíríà o, torí ẹni tó bá máa jẹ ọba nílùú Nàìjíríà á jẹ́ pé ìdílé ọba ló ti wá. So ọba lẹ́yìn odi, ó dúró gẹ́gẹ́ bí aṣojú fún gbogbo ọmọ Yorùbá tó wà nílùú Malaysia. Mo la kíní yẹn, but nǹkan tí fẹ́ fàyọ ni pé ó possible major role ibẹ̀ náà lèmi ṣe yẹn. Alhaji Kọ́lá Olóòtú lè ní ó ti òun lòun máa ṣe òun lọ́gbọ̀n, òun dàgbà, wọ́n dàgbàjà méjèèjì lọ, wọ́n dàgbàjà fáàkejì yẹn náà lọ. Àwọn ló yẹ káwọn ṣe ìgbà kankan, but wọn ò ti dárò lẹ́ẹ̀mejì. Ìgbà tó débẹ̀ wọ́n kàn pè mí ni pé kí n wá ṣe, mo dẹ̀ ṣe. Bó ṣe yẹ ká máa ṣe nìyẹn, ká máa ní sùúrù fún ara wa, ká máa jẹ́ kí ìfẹ́ ilẹ̀ wa kó jọba ní ọkàn wa ju ìfẹ́ ara wa lọ. Ìwà ọmọlúàbí wa kó máa jẹ jáde ní gbogbo ibikíbi tá bá ti bára wa. Nǹkan tó ń pè ní ìwà ọmọlúàbí nìyẹn. Ìyẹn ò ní rí nírí pé àfẹ̀mí. Kó dẹ̀ tó finá jó ọmọ ẹlòmíì, kọ́kọ́ fi jó ara ẹ̀. Nǹkan tó máa ṣe, tó mọ̀ pé tó máa ṣe fún wọn, o ò ní gbà. Kí ló dé tí wọ́n ń ṣe sẹ́lòmíì? Nǹkan tí mo fẹ́ fàyọ ni pé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ kàṣà sáwọn orí adé wa lọ́tún lósì, àwa kan wà lẹ́gbẹ́ ọ̀tún, àwa kan wà lẹ́gbẹ́ òsì. Táwọn ọmọ tí ò tó àwa náà, ẹ mọ̀ pé ipò tán wà yẹn, ipò yẹn ti ga ju gbogbo wa lọ ni. Táwọn ọmọ tí ò tó àwa náà tán bá ń sọ̀rọ̀ sí wa, báwo ló fẹ́ rí lára wa? Nǹkan tá a lè gbà, àwa fi ń lo ẹlòmíì. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa, mo rọ̀ gbogbo wa, ẹ jẹ́ ká jáwọ́ lórí ẹ̀. Mo dẹ̀ fẹ́ ká ṣe àtúnṣe. Ẹ jẹ́ ká náà lọ sùn ká rò dáadáa pé nǹkan tá à ń ṣe ṣó tiẹ̀ bójú mu. Tó jọ pé à ń bú ọba lágbájá, à ń bú ọba tàmẹ̀dù, ó tún ń ru ìbínú wọn sókè ni. Ó dẹ̀ ń dá wàhálà lílẹ̀ gan láàrin àwọn ọmọ ìlú sọmọ ìlú tó dẹ̀ yẹ kó rí bẹ̀. Gbogbo àdẹ̀ pera wa ní Yorùbá, a pera lọ́mọ káàárọ̀ òjíire. Ṣé wáyé ká tún máa dàárín ara wa rú? Tí a bá dẹ̀ fojú inú wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ dáadáa, ẹ rí pé àwọn olóṣèlú wa náà dá ètò pọ̀ jùlẹ̀, wọ́n dá sílẹ̀ náà ẹ̀.
àwọn náà da àjọ àwọn lọ́balọ́ba àwọn náà dàrú. ọ̀pọ̀lọpọ̀ nu wọn kán tó dé ipò tí wọ́n wà yẹn wọ́n á lọ síwájú àwọn ọba yẹn wọ́n á dọ̀bálẹ̀ wọ́n á lọ tán àwọn ọba yẹn pé kí wọ́n jọ kán bá wọn kéde kán bá wọn aráàlú wọn sọ̀rọ̀ kán dìbò fáwọn àwọn atúnlùṣe. tán bá débẹ̀ tán wọ́n á fẹ́ jẹ gàba lé àwọn ọba yẹn lórí nígbà tó jẹ́ pé ètò ìṣe ìlú wa bọ́n ṣe ń ṣètò ìlú wa ń sìn ó ti fi ọba sí abẹ́ wọn. ó yẹ kí wọ́n máa bẹ̀rù yín ni kò ń ṣẹ̀yìn ló yẹ kẹ́ máa bẹ̀rù wọn. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nù àwa ta pera wa ní orí adé ń sìn nǹkan tí àgbà ní kò sí lọ́wọ́ wa. mo ti sọ síwájú tẹ́lẹ̀ ìgbà tí ọba bá ti dé orí àléfà tó ti wọ̀ pèbí tó ti kúrò ń pèbí báyìí gbogbo agbára tó wà nílùú yẹn pátápátá gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fọ́ba yẹn ni òun náà fi máa ń pè wọ́n ní àléèbà. ṣùgbọ́n wá dà pé gbogbo wa ti kọ ìṣẹ̀ṣe sílẹ̀ a kọ bí ara sí mọ́ agbójúlé bíbélì agbójúlé Quran. àwọn àṣírí dẹ̀ wà nùwé méjì náà ṣùgbọ́n àmọ́ èyí tó dẹ̀ yé wa yékéyéké tó yẹ kẹ́ kọjú mọ́nà ọbẹ̀ ẹ tún wá kọ sílẹ̀ fi sílẹ̀. àwọn tó yẹ kán wá rí yín fín wọ́n rí yín fín àwọn tó yẹ kó sọ̀rọ̀ sí yín wọ́n ń sọ̀rọ̀ sí yín. ó yẹ kí gómìnà kan yájú sí yín kó délé kó sùn kó má jí mọ́ káwọn yòókù lè mọ̀ pé yes lójútọ́ àti lódodo agbára yìí wà níbi tẹ́ jókòó lé yẹn. ṣùgbọ́n kò sírú ẹ̀ gómìnà kan akàn jíjọ́ kan akàn òpin ọba eléyìí mi ò nífẹ̀ẹ́ sí mo fẹ́ yọ kúrò lórí ipò tó wà á dẹ̀ yọ nǹkan kò dẹ̀ níṣẹ̀lẹ̀. ó dé bá kinní kan lé ní nìyẹn èyí tó máa dé bá lọ́la kò sẹ́ni tó mọ̀ o. tẹ́yìn kan bá wọn pé nǹkan tó ṣẹlẹ̀ kò kúkú ṣẹlẹ̀ sí mi kò lè kàn mí kẹ́rẹ́kẹ́rẹ́ tó bá ti dán òun bì kan tó ń mu jẹun wá tún dán òun bò mí ó ń lọ nìyẹn. gbogbo kinní ló yẹ kẹ́yìn lọ́balọ́ba wa kẹjọ kẹ bá wa mójútó kẹ́dẹ̀ ṣe àtúnṣe lé lórí. ẹ jẹ́ kí ìfẹ́ ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìjọ ẹ jẹ́ kó wà láàrin yín. ẹ má jẹ́ ká wà táyẹ̀tẹ̀ ń ṣe ọba lé lórí ẹ má yẹ ká máa rí àárín yín kó tọ́nà. àwa ta dẹ̀ ń gbàbọ̀dé fáwọn ọba wa náà bóyá tó ra alágbára kan lọ́wọ́ àbí kinní kan ẹ má yẹ ká gbàbọ̀dé fáwọn ọba mọ́. ẹ wo gbogbo àwọn Báṣọ̀run kọ̀ọ̀kan ẹ wo àwọn Àfọ̀njá àwọn tó dalẹ̀ Yorùbá rú àwọn tó dalẹ̀ Yorùbá rú gangan nìyẹn torí agbára tó ń rò pa àwọn ní tọ́dẹ̀ ń gbàbọ̀dé tó ń fẹ́ sọ àwọn ọba di nǹkan tó yẹ kán sọ ọba di tó ń fẹ́ sọ ọba di gbàǹtú ẹ̀yọ̀ tó ń fẹ́ sọ ọba di ẹni táwọn lè máa pè táwọn lè máa ránṣẹ́ tó ti lérò pé yes àwọn lágbára àwọn lè pàṣẹ fọba àwọn lè ràn ọba lọ síbikíbi tó bá wù ọba. ẹjọ gbogbo àwọn tá a bá nírò ẹ lọ́kàn ẹ jẹ́ ká jẹ́wọ́ pàápàá yín olóṣèlú wa. mo wá ń bẹ ogo wa mò ń rọ̀ wá ẹjọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àtúnṣe yẹn gbogbo àwọn kan tá a ti sọ yẹn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa dá padà díẹ̀díẹ̀ ká máa sọ bí ìrẹ́pọ̀ ṣe lè wà láàrin wọn ọ̀nà tán lè gbà láti rí dájú pé ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìfẹ́ ó wà láàrin wọn nǹkan tó lè mú ìdàgbàsókè bá ilẹ̀ Yorùbá nìyẹn. tá bá ń sọ̀rọ̀ ìfẹ́ ìrẹ́pọ̀ ìṣọ̀kan láàrin ọmọ Oòduà ọmọ káàró-o-jíire ọmọ Yorùbá ṣódà ká ṣe ń bì kan ká má ṣe ń lu bòmí. ẹ rí pé ṣe wa ó kó gbogbo ẹ̀ ó kó papọ̀ ni ó ní mo fi ń bẹ gbogbo wa ẹ jọ ọ̀rọ̀ tó wá máa jáde lẹ́nu wa láti wákàtí lọ ẹ jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ pẹ̀lẹ́ tó máa mú àlàáfíà jọba láàrin àwọn ọba wa káwọn ẹ̀yà míì kọ́n bá má tibẹ̀ máa tún dárúgúdú sí wa láàrin kọ́n bá má tibẹ̀ máa wọ̀ wá lára kọ́n bá má tibẹ̀ máa fi nǹkan tó yẹ kọ́n fi lọ̀ wá kọ́n máa fi lọ̀ wá. eléyìí ṣe pàtàkì gan mo fi gbogbo orí adé mo fi bẹ̀ gbogbo wa ibikíbi tá a ti ṣẹ̀ wá ìkan ṣoṣo ní gbogbo wa ìkan ṣoṣo ní gbogbo wa. tá a bá tu délẹ̀délẹ̀ gan gbogbo ọmọ Yorùbá náà ọba ní gbogbo wa torí bá ṣe tẹ́lẹ̀ Yorùbá dó oyè ọba la fi tẹ̀ dó so ibi tá a dẹ̀ ti ṣẹ̀ wá náà nìyẹn so tá a bá tú gbogbo oṣù yẹn dé ìsàlẹ̀ kòkò a rí pé kan ṣoṣo òun náà ní gbogbo wa. kò lè ṣe kíjà máa wà àwa la máa ní tọmọ ìyá méjì bá wọlé tán bá rẹ́rìn jáde ń gbogbo gbà wọ́n ń tanra wọn ni ẹ̀kọ̀ọ̀kan wọn á fajúro jáde tán bá fajúro jáde wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni. àwọn ọba náà mo dẹ̀ fẹ́ bẹ̀ wá mo fẹ́ rọ̀ wá ẹ jẹ́ kí àwa náà ká máa pera wa ṣàkíyèsí àwọn nǹkan tí ò bá yẹ kán bá lọ́wọ́ wa ibi tí ò bá yẹ kán ti bá wa ẹjọ́ máa yẹ kán máa bá wa ń bẹ̀. then àgbàlagbà ní gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí náà kò ń ṣọ̀rọ̀ ọjọ́ orí ipò tẹ́tí wa yẹn ó ti dipò àgbà. ẹ̀yin tẹ́ fẹ́ yanjú aáwọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú yín
lọ́dọ̀ yín, kí ló dé tẹ́yẹ̀ wá lè yanjú aáwọ̀ tó bá wà láàrin yín ní lọ́balọ́ba síra wọn láì jẹ́ pé èèyàn kankan bá yín dá sí, láì jẹ́ pé èèyàn kan rí àárín yín. Ẹ má fààyè lẹ̀ kí àwọn tó yẹ kán dá sọ̀rọ̀ yín kán máa dá sọ̀rọ̀ yín. Nǹkan tí èèyàn máa fi ń mọ̀ pé bóyá mo tó àgbà ṣe òun náà ni pé tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, láàrin ẹ̀gbọ́n àtàbúrò, kò ń sọ̀rọ̀ wípé bóyá èmi ni mo jàre, èmi ni mo jẹ̀bi. Ẹni tó bá rí pé òun fẹ́ kàlàáfíà jọba, á dẹ̀ kí mọ́tò mọ́lẹ̀ àbí kó kí aago ẹ̀ mọ́lẹ̀ kó dẹ̀ pè kejì. Nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa kò yẹ kó máa ṣẹlẹ̀. Àwọn tó yẹ kán rí sáàrin wa wọ́n ti ń rí sáàrin wa. Jẹ́ ká jẹ́ kó pin síbẹ̀. Jẹ́ ká jẹ́ kán bẹ̀rẹ̀ sí ní oore ń sin pé a ti wà nínú ìfẹ́, a ti wà nínú ìṣọ̀kan, rẹ́pọ̀ tó dá ti wà láàrin wa. Ẹ lè ṣe ọba lágbájá lè pe ọba tàmẹ̀dù náà dẹ̀ lè pe lágbájá, ìyẹn náà ń pè lájùlọ. Ẹ̀yin ọba tọ́rọ̀ yìí ń ṣẹlẹ̀ sí, ẹni tó bá kọ́kọ́ pera wọn nú ẹ̀yin méjèèjì, òun ló jù kejì lọ, tí ó rò pé àwọn èèyàn ń sọ̀rọ̀, tí ó rò pé bóyá àwọ̀ wà láàrin wa, tó kàn wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Torí nǹkan tẹ́ ń lé, nǹkan tẹ́ jọba lé lórí, kẹ́ bá lè rí ṣe. Ìfẹ́, ìṣọ̀kan, ìrẹ́pọ̀ gbọ́dọ̀ wà láàrin yín. So mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀. Oòduà gbé gbogbo wa, Olódùmarè dẹ̀ ní fi gbogbo wa sílẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ẹ má káwa náà wá dàrú fúnra ara wa. Ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run. Mo fi Ọlọ́run bẹ̀ yín, mo fi Oòduà bẹ̀ yín, mo fi gbogbo orí adé, mo fi bẹ̀ gbogbo wa. Gbogbo àwa tá à ń bínú, ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tán síbẹ̀. Gbogbo ọ̀rọ̀ kàṣàkàṣà tá a ti sọ síṣíwájú yẹn, ẹ jẹ́ kó pin síbẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ tútù. Yorùbá ní ọ̀rọ̀ tútù ó máa ń yọ obì lápò ni. Ọ̀rọ̀ wa ẹ jẹ́ kó máa yọ obì. Táwọn ọba yẹn náà bá ń gbọ́, káwọn náà lè jókòó, kán lè rò wípé wà ó yẹ káwọn ṣàtúnṣe lórí nǹkan tó ń ṣẹlẹ̀. Mo fọlọ́run bẹ̀ wá, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Ẹ ṣé mo dúpẹ́ o, ogun ò ní kó wa nílẹ̀ Yorùbá o. Oòduà gbé gbogbo wa o.